وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. màá kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ pé bí mo bá sí ní ẹgbàá mi lónìí o torí bí mo sì wọ apá ọ̀tún gbogbo àwọn ọmọ ṣáìkì wá tí mo rí yìí subhanallah àti aláṣọ wàjẹ́lá kọ́ba lórí ní wọn sórí dáadáa òde níláwá àbí ọlọ́run ọba kọ́ máa jẹ́ kí ìgbéyàwó ní òtún láíláí. a dúpẹ́ fún ọlọ́run ọba mi àánú ọba tó méjì nínú ọlá ńlá ọba alágbára gíga tí pé kí gbogbo òṣìṣẹ́ ó máa ṣe àìníṣe bẹ́ẹ̀ mú agbára rẹ̀ ló tó bẹ́ẹ̀. ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí tó mọ̀ ṣe mi ó mọ̀ bí tí mo dé ó mọ̀ bí tí mo tún lọ. àní tirọ́ lásán làwa ẹ̀dá ńlá ọba yárọ́bì ló ká màmá. adúgbò fún ọba tó ní ká jẹ́ ọjọ́ ìgbéyàwó kó bá wa láyé àìmọye èèyàn ìlọ́jọ́ ọjọ́ ìgbéyàwó tí ọba láyé mọ́ ọpẹ́ ni fún ọlọ́run ọba ìyanu gbogbo jàmá pátápátá ẹ bá ń sọ pé alhamdulillah. ìyàwó ń bẹ láyé ọlọ́run ọba mi ò ní kọ́ ṣẹ́kù ọkọ ń bẹ lálàáfíà ara ṣe ni pé tí wọ́n tọ́pẹ́ ó yẹ ká máa dúpẹ́ fọ́lùwà ọba ní àìmọye èèyàn ní bẹ nínú ibojì. ìgbéyàwó oore ńlá wà ní nínú súnà nẹ́bí sí ni bá a bá ti lọ tọpinpin bóníṣẹ́lá ní àtọpinpin ìgbéyàwó ń bẹ nínú súnà tó ká màmá. orílẹ̀-èdè ń dàrú àápẹ̀tẹ̀ ògúnrégé ẹjẹ́ ń jẹ́ wá sí gbogbo jàmá mi ọmọ àgbèrè ló kúnlé ayé ní ọ̀jẹ́ kórílẹ̀-èdè ó tòrò. àwọn tí ó ṣègbéyàwó wọ́n kíra wọn mọ́lẹ̀ lójú pópó wọ́n bímọ àdàmọ̀dé sáàrin ìgboro awáwí ẹnilé ayé polúkúmuṣu ọ̀dẹ̀dà tá yóò gúnrégé gbogbo jàmá. ẹ̀tọ́ rèé súnà nẹ́bí gan lèyí wọ́pọ̀ ìyàwó wọ́n gbéra wọn gẹ́gẹ́ bí súnà nẹ́bí òdodo ni sáká ló dájú lára oríire ni ìgbéyàwó àdàmọ̀dé àwọn àbáwọn ṣe adúpẹ́ fọba tí ò pé méjì. bá a bá wá fẹ́ ṣègbéyàwó ó ní ohun tó yẹ ká mú lọ́wọ́ ó ní bá a ṣe gbéra ẹni sílé tí fi jó ire fún ni ó sì láwọn ọ̀tọ̀ pípé àtàwọn ìlànà bá a bá tẹ̀lé gbogbo rẹ̀ bó ṣe tó sáká ló dájú ìgbéyàwó kù ó sì jóyin lọ. Àtọkọ àtìyàwó ẹ̀ta tí yín bẹ̀rẹ̀ jẹ́ mo fẹ́ ṣe wá sí ọ̀rọ̀ máa dá kẹ̀kẹ́ lùkẹ́ orin máa dá kẹ̀kẹ́ lùkẹ́ agbadagbùdọ̀rọ̀ kó máa dá mi wọ̀ bí ẹ̀wù. ọ̀pọ̀ èèyàn ló ṣe pé lọ́jọ́ ìgbéyàwó ijó àdàmọ̀dé tí wọ́n jó ijó pákáleke lọ́fọ́sọ́bà bí àrọ́mọ bí gbogbo jàmá mi ọkọ ojojú aṣọ ń tó ìyàwó ń jójó sọ̀kí láì bẹ̀rù. gbogbo àwọn ojú àdàmọ̀dé yìí tí wọ́n jó wọ́n tún mú tí wọ́n fò sókè lọ́jọ́ ayẹyẹ wọn rántí pé oore ọlọ́run ọba mà ní ká dúpẹ́ fún Olúwa ọba náà ló tọ̀nà. ìjà ká máa ṣe ohun tó bá kó tún lu ọba ìjà ń bẹ nínú ohun tó a fi dúpẹ́ ká máa ṣe wọn àdàmọ̀dé ìjà ń bẹ nínú ohun tó a fi dúpẹ́ jàmá mi. bá a bá wọ́n fẹ́ dúpẹ́ ó yẹ ká dúpẹ́ fún Olúwa ọba níbi tó yẹ ní gbogbo ìgbéyàwó àdàmọ̀dé wọ̀nyí bí fìtínà sórílẹ̀-èdè. bíyàwó ọba gúrégé ọmọ tí wọ́n fẹ́ bí ò lè gúrégé kọ́kọ́ ọba ṣẹ̀tọ́ ọmọ tí wọ́n fẹ́ bí ò lè yege. bá a bá wá ṣe gbogbo láyé ayé ajẹ́ dára fún tọmọtọmọ gbogbo ìgbà sì di yùgbàyùgbà. sùúrù dọwọ́ yín ọkọ àtìyàwó sùúrù la fi bára ẹni gbélé sùúrù la fi bára ẹni lò nígbà gbogbo sùúrù gan sí ní pàtàkì. ọ̀pọ̀ ìgbéyàwó tí ó tò mọ́lọ́jà tòní sáká ló dájú àìní sùúrù wọn ni. bọ́kọ bá wógún a máa kó bá ní ilé ọkọ bọ́kọ bá wọ́pọ̀ máa sì sọ̀pọ̀ a máa mú gbéyàwó túká láìròtì. bọ́kọ bá sí ń fẹ́ ni kíyàwó máa fẹ́ báyà bá sí ń fẹ́ ni kọ́kọ́ ó sì mọ bá a fẹ́ kó lè rọgbọ́n ní kí wọ́n bímọ jòjòló sójú ọ̀nà ẹ̀sìn. ayọ́kọ àtìyàwó ẹlẹ́sìn ní pàtàkì ó ṣe kókó àìlẹ́sìn mọ́lẹ́jà káyé odò ń dúró gbogbo jàmá mi ọmọ burúkú kúlé ayé ọmọ morígbómoró jẹ àdàmọ̀dé ọmọ onífilẹ̀ ní àti ẹ̀sìn gbogbo ẹ bá mi sàmì wùtìwùtì bẹ́ẹ̀ máa ń ṣẹ̀sìn bó ṣe tó
tá a bímọ sójú ọ̀nà ẹ̀sìn òdodo oore ńlá tó tí òróré fún mi ní mo tọrọ ọmọ ìlú fọ́pọ̀ àtìyàwó ọjọ́ òní gbogbo jàmá ẹ bá mi jagudo àmì ẹ̀ ọlọ́run àbá mi ní sọmọ fún ni ọmọ ìdùnnú ọmọ tí ó lẹ́sìn ọmọ pàtàkì ọmọ tó ní láárí àbí ọlọ́run ọba àyanubá afúntọ́mọ́tọ́yá ọmọ ìdùnnú ọmọ tí ó yẹjú tí ò ní yọ ọmọ pòkì ẹ̀ẹ́dẹ́jì tí mo fẹ́ ká mójútó àtọkọ àtìyàwó òun ní páyọ̀ ọlọ́run ọba ìyanu ọ̀dọ̀wọ́ yín o ẹ̀wọ̀ tún ẹ̀wọ̀ sí ẹ̀wọ̀ àwọn èèyàn bìbà ọjọ́ ìgbéyàwó ń bẹ nínú ọjọ́ tó ṣe pé tí a bá rántí ká máa fi lékún lọ́sìn fọ́lọ́run ọba ìyanu ní ká kírun ká yọ sàká ká gbáwò ká ṣe gbogbo ìlànà ẹ̀sìn tó gbé kalẹ̀ ṣùgbọ́n láyé lóde òní ọ̀pọ̀ rántí ọjọ́ ìgbéyàwó wọn ń sunkún ọ̀pọ̀ rántí ọjọ́ ìgbéyàwó wọn ń banújẹ́ látara àwọ̀ tí wọ́n wù tí ó yẹ ni bá a bá wọn máa rántí nítorí ọba àtọkọ àtìyàwó ìtọ́kùwọ̀n wá ẹ̀páyà ọlọ́run níbi ìbálòpọ̀ níbi ìbágbélé níbi ìjẹ níbi ìmu níbi ìsọ̀rọ̀ ó ṣe kókó jàmbá mi kárẹ́tí pé ọba tó dá wa ó béèrè lọ́jọ́ yawma al-qiyamah ọjọ́ tí apá ò ní jẹ́ pámọ́ ọjọ́ tó sì ò ní jẹ́sẹ̀ gbogbo jàmbá mi gbogbo apátápátá wa dúró níwájú olúwa ọba àsìkò ló tó kọ́níkálukú wa gbàdájọ́ ẹ̀ subhanallah ẹ̀yọ́mọ ìyẹn ìjà sì rántí ọjọ́ ìdájọ́ bí gbogbo jàmá ìjà rántí ọjọ́ ikú ẹjẹ́ máa fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣe ohun gbogbo pátápátá torí ọjọ́ tá a máa kójọ níwájú olúwa ọba ọjọ́ tó ní mọ̀ mí tẹ́mi ò ní mọ̀ ọjọ́ tí ò ní sí yàtọ̀ láàrin àfa àtọmọlé kéwú lọ́jọ́ yawma al-qiyamah ẹ páyọ̀ ọlọ́run ọba ìyanu gidi gan ni ẹ má ṣe fọ̀rọ̀ yín lọ́ọ̀yàn ẹ má ṣe gbẹ́ nìkan tá láàyè láàrin ìgbéyàwó torí a máa dalẹ́rú nígbà gbogbo àìmọye ìgbéyàwó tó tún bá tó ṣe pé ọ̀rẹ́ ńlọ fọ́ sábà bí ẹ̀ àtọkọ àtìyàwó ẹ páyọ̀ ọlọ́run ọba ìyanu ẹ nífẹ̀ẹ́ ara yín déédéé ẹ bá ara yín lò lásìkò bẹ́ẹ̀ bá wá bímọ sílé ayé ẹ kọ́ ọmọ bá a sì sunú ọba ẹ tó sójú ọ̀nà ìsìlámù bó ṣe tán kọ́mọ bá a sì sọ̀rọ̀ kọ́mọ bá a sì rìn láàrin ọmọ adarí kó sì mọ̀ pé ọba tó dá wa ò pé méjì nítorí àkókò mi ajẹ́ ń sáré Ìlọrin Àfọ̀njá kí n dé gbogbo ìdílé alásìrí ọyá ẹ máa gbéra bọ̀ ẹ wá búlẹ̀ bàbá tẹ̀yìn àsìkò ló tó wọ́ kì í lórí ara ẹ sì ní dé lọ́rin òye ẹ bá sì ní dé lọ́rin ọ̀hà Ìlọrin Àfọ̀njá ẹ sì ní dé lọ́rin Ìlọrin Àfọ̀njá ọmọ ẹnu ló ń jiyọ kéwùgbọ́ náà máa kéwùgbọ́ náà máa fi kálámù dáhùn lẹ́kùn àìṣe kọ́ńdúkọ́ńdú ìlú tóbi tó báyìí kò léegun wọn lẹ léegun lóde lọ́ni ẹ̀sìn léegun lé lágbèrè ọ̀pọ̀ lóòrò bẹ́ẹ̀ ẹ̀yàn máa ta tó nípìnlẹ̀ pé àtọmọ ọlọ́mọbọ́ tí wọn ò ta ọ̀tọ̀tọ̀ ènìyàn fún lówó ìgbà wọn lọ́lọ́dún èèyàn ti là á ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ kú ní gàmbàrí wọn ní aláàlọ́yìn àti ìfòrè sóore mo ní ìrọ́ ni wọ́n fi pa ṣùgbọ́n ìtẹ́ńbà bẹ́ẹ̀ yóò lè padà ọmọ sàwọn lọ́tún hánáyọ̀ lọ sí kẹ́wùlẹ̀ fún mi lálẹ́ dé Ìlọrin ìrẹ́ bá bẹ́ẹ̀ yí ọgbọ́dọ̀ lè gbàdé ńlá fi ń pè ń lọ́gbọ̀ pọ́nmúlẹ́rẹ̀ mọ́jà lẹ́kàn àbí ńlọ́sọ aráàlú ọ̀lú ògbókàjà àkàrọ̀ ọ̀yọ́ káwé ni wọ́n lọ́ba jura wọn lọ àmọ́ òpó kìrìbìtì Alhaji Hasan ayélujára òpó kìrìbìtì òpó tí ò tọ́ bàbá ní afọ́jú rẹ̀ ẹgún ná iná tí ò tọ́ bàbá ní afọ́jú rẹ̀ sómi omi tí ò tọ́ bàbá ní afipọ̀ ọtí líle wọn ní afọmọlẹ Àfọ̀njá ń kọ́ ṣe gbogbo nílẹ̀ ń bàbá lọ sí ọwọ́ wa ní sílé ayé àyílà pé ní ọmọ ẹgbẹ̀rún ọ̀tẹ̀ ọmọ adìẹ ń yẹ fún adìẹ ń pogún bàbá ńlá ni ó pamọ́ rí ọgbà díẹ̀ ta okòwò ó lè ya pápáyẹ bàbá yín yọgbọ̀n pápáyẹ ń pọ̀gbọ̀n wọn ní pápáyẹ ni ó pamọ́ rí ó gbé pápáyẹ ta okòwò ó lè rawó àwọn yẹyìn méjì ọ̀pá kan ṣoṣo ó tó pàtó òun kọ́ wọ́n tún tẹ́ pẹ́pẹ́ fún mi bàbá yín gbọ́ pàwọ́ tà ń kówó ó lè rajà ajá ń jẹmí ó gbájá tà ó kówó ó lè rọ̀yún ọ̀yún lòsùn wọ́n ní kọ́ yóò gún yàrá lòun ọmọ yẹn gún wọ́n ní kọ́ yóò rà kàrún lòun ọmọ kàrún ọ̀rọ̀ lásán ní bàbá yín sọ̀rọ̀ yín bá kó ṣẹlẹ̀ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lọ́ba domi ńlá fi ń pẹ́rù ọ̀yọ́ o bẹ́ẹ̀ bá dòdò ọ̀yẹ́ bu mi èrò ọ̀yọ́ bẹ́ẹ̀ bá dòdò ọ̀yẹ́ bu rẹ́sẹ̀ èrò ayílàpọ̀ bẹ́ẹ̀ bá ti dòdò ọ̀yẹ́ bu bọ́jú ayílàpọ̀ ni yóò mẹ́gbẹ́ yìí tẹ̀ ọjọ́ wọn ni wọ́n dákọ̀ wà lóyún
wọ́n ní mo dákọ̀ wọ́n lọ́ọ̀lù mo ṣe títí mo dákọ̀ wọ́n lọ́ọ̀lù èṣù dógó oko èṣù mọ́kò jẹ mo kẹjọ́ mo lọ́rọ̀ fọ́bà ní ọdún ọba màmá wàá fẹjọ́ mi sẹ́ bí mi ọdẹlẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní wọ́n dákọ̀ wọ́n lọ́ọ̀lù mo ní mo dákọ̀ wọ́n lọ́ọ̀lù mo ṣe títí mo dákọ̀ wọ́n lọ́ọ̀lù èṣù dógó oko èṣù mọ́kò jẹ mo màmá tó kẹjọ́ mo lọ́rọ̀ fọ́bà Abíọ́dún ọba màmá wàá fẹjọ́ mi sẹ́ bí mi Alhassan ọdẹlẹ̀ kẹta ẹ̀wẹ̀wẹ̀ wọ́n ní mo dákọ̀ sí wọ́n lọ́ọ̀lù mo ṣe títí mo dákọ̀ wọ́n lọ́ọ̀lù mo fọkọ̀ mi gbìyànjú èṣù dógó oko èṣù mọ́kò jẹ mo màmá kẹjọ́ mo lọ́rọ̀ fọ́bà Abíọ́dún ọ̀yọ́ ọjọ́ sáré rẹ̀ ìyàwó ní àbẹ̀ èjìrá o onílà ọ̀mẹ̀dùn wẹ́rẹ́wẹ́rẹ́ orí ìjọ máa tẹ̀sí mẹ́rin lẹ́lẹ̀ ọkọ̀ ń bá bí èjì wọlé tọ̀ mí ọ̀mẹ̀dùn wẹ́rẹ́wẹ́rẹ́ mo kí yóò ìjọ lágbára Olúwa ọba wọn ní dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó bá pẹ́ ìbànújẹ́ òní kẹwàá ẹ bá mi ṣàbẹ̀ gidigidi àní táwọn náà gbogbo ọ̀ní fòṣù ló gbà àbí ṣé mọ̀ wọ́n má bí lérè wípé ta ní nǹkan ewu látẹ̀kan ẹ sọ fún wọn pé Sàláfì ni Sàláfì akéwì alágbẹ̀dẹ ọ̀rọ̀ rẹ̀ àfijù onísúnà tó fòrè èmi gbàmọ̀ràn. Allahu Akbar. Ẹ jẹ́ ká pariwo Ọlọ́run. Akí àbáwá Sàláfì. Oríṣiríṣi ẹ̀sìn ọlọ́run máa fún oníkàlùkù. Èyí tọ́lọ̀ máa fún oníkàlùkù náà àbíkó kálukú ó bẹ̀ tó rẹ̀ tó rẹ̀ dáadáa. A lè rí pé ọlọ́run fún yín àjọṣe rẹ̀. Kóun náà ọlọ́run ní jọ pariwo lẹ́lẹ́. Wàlá àwùlà wàlá kò wájá. Náà a lọ síbi lẹ́tọ̀. Ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run. Ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run. Ìjà farabalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n fara balẹ̀ ọkọ̀ àti a sì bá ọ̀gá tí ń jẹun àwọn kan ò tí ì ṣùgbọ́n èyí tí yóò ṣe gbogbo wa láǹfààní tí ó máa jẹ oúnjẹ mi. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد